pátá tí mò ń dẹ́ bọ́ dé ibi arin méjì ó dẹ̀ bọ́ tán fún ara ẹ̀ ó dẹ̀ mú lọ ó náà fẹ́ lọ bá mi fọ́ pátá mi wọ́n tó dẹ̀ mú lọ pé tó dírọ́lẹ̀ ó dá pátá fún mi pé kì í wọ́. ayẹlẹ o ìbọn sí o. Alàgbà bẹ olùṣọ́ tó ní tó wá ń ṣọ́ọ̀ṣì yẹn ó gbé ìpara kan wá fún mi pé kì í fi pa ojú ara mi. Continue. Ó mú mi kúrò ní báríkéjì níbi tó tẹ́ mi sí ó ní kí n bọ́ sí báríkéjì pẹ̀lú 500 ó ní kíkọ́ fi para yẹn kí n fi pa bẹ́ mi náà pátá tí mò ń dẹ́ bọ́ dé ibi arin méjì ó dẹ̀ bọ́ tán fún ara ẹ̀ ó dẹ̀ mú lọ. Mẹ́wàá. nígbà tó wá di lálẹ́ ó wà lọ́ka pátá yẹn wá fún ara ẹ̀ wá ní pé kì í wọ́ mò ń gbá lọ́wọ́ wọn mò ń wá fi sínú àpò mi ò wọ́ o ó wà padà bá mi pé ṣé mò ń ti wọ́ mo ní mo ti wọ́ nígbà tó dídé lẹ́gbẹ̀ẹ́ mo ní mò ń fẹ́ mo wá dídí pé mò ń fẹ́ lọ tọ́ bá tí mò ń dénú balùwẹ̀ yẹn mo wá fáyà mo wá tọ́jú ẹ pamọ́ síbi tẹ́yàn kankan ò ti ní rí nínú ìwó búlọ́ọ̀kù yẹn mo fi pamọ́ síbẹ̀ kó tó ṣẹlẹ̀ ní ẹ̀kọ́ ọmọ Nàìjíríà gbá mi o. ibi sáà pa máa.